Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí yóò jẹ́ láìpẹ́ yìí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà wọ́n ti sọ̀rọ̀ síta pé lórí ọ̀rọ̀ ká máa pín ipò lọ́balọ́ba alága ẹgbẹ́ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní pínpín láàmú pín ìgbà kan láìpẹ́ ìṣeré ni wọ́n ń yẹ ọ̀rọ̀ wò nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Aláàfin ni permanent chairman lọ́balọ́ba tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń wo pé láàrin Aláàfin Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa pín láàrin ara wọn àwọn ọba kan lókè ògùn gbogbo náà àwọn náà ti ń kùn bíi pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí o bó o ní àti ẹ̀gbọ́n pé àwọn bíi Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n ti ń wò pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí ṣó yẹ ká máa pín ṣé kò yẹ kí ni ìtàn tó rọ̀ mọ́ kí ni tó yẹ á tẹ̀lé. Captain Pitu bàbá bó bá jẹ́ pa ṣe bọ́n ṣe ń ṣe ìbá máa rí bó ṣe ń rí ta ni bá jí lóòrọ̀ kùtùkùtù kó gbéná wojú ẹkùn láìṣàwò. Aláàfin lágbègbè àkóso rẹ̀ lẹ́nìkan sọ pé òun mọ̀ bá pín ipò ṣùgbọ́n mo béèrè kan níjọ́ ní wọ́n ń pèbè kan ní ìta márùn-ún tàbí ìta àpínhùn ní ìlú tí wọ́n ń pè ní Ìpẹ́tùmọ̀dù. Kinní kan wà tí wọ́n máa ń fi lé àwọn Aláàfin lọ́wọ́ níbẹ̀ láyé àtijọ́. Kò sí bàbá ọmọ Aláàfin tírú kíní ẹ bá wà lọ́wọ́ ẹ̀ wọ́n ń pèbè kan ní Igbó Èdè. Lẹ́yìn tí wọ́n bá ti gba kíní ẹ fi lé Aláàfin lọ́wọ́ Igbó Èdè Aláàfin ti máa ń fi kíní ẹ kalẹ̀. Lẹ́yìn tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ tán á padà wá sílé lọ́yọ̀ọ́ wọ́n wá bẹ̀rẹ̀ gbóhùn tán ṣe. Lẹ́yìn tí wọ́n bá wá ṣe tán wọ́n wá ẹ̀ṣẹ̀ fún ní nǹkan mẹ́ta míì tí wọ́n ti fi ohun tó fi lélẹ̀ ní Igbó Èdè yẹn parí wọ́n gbé padà wá. Ó wá pa bọ ọmọ ẹnìkan tí ó dìde tí ó ta Aláàfin lẹ́nu. Ṣé mo pín gbà míì let us change all this tradition it is not níwọ̀n ìgbà tá a jọba lọ́yọ̀ọ́ ní gbogbo ohun tá à ń sọ yìí ń dìde o àbí mo ṣì bẹ́ẹ̀ ṣùgbọ́n kò yẹ orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé pé bóyá àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí àwọn tó ń fọba jẹ lọ́yọ̀ọ́ àti jíjọba lọ́yọ̀ọ́ tí wọn ò ṣe ká tiẹ̀ gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. But in reality ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà yìí. Wọ́n ní adé aládìkún ló wà lọ́wọ́ Aláàfin. bẹ́ẹ̀ Ìyẹn ti túmọ̀ sí wípé kátẹ̀ nítan sọ wípé Aláàfin ò ládé ńgbà kan ìgbà tán gbádé Aláàfin fáláàfin Aláàfin ti ládé dẹ̀ àbí mi ò rí sọ ká ní kò sí ńgbà kan ìgbà tán wá gbádé aládìkún fún Aláàfin ti ládé nìyẹn. torí Sunday Igboho sọ̀rọ̀ débẹ̀. tala ládìkún Ọbàtálá nìyẹn. Ìyẹn túmọ̀ sí wípé bàbá nítàn tí àwa mọ̀ ìtàn Ògún pẹ̀lú Ọbàtálá ìṣàkóso Ọlọ́fin tó jẹ́ ti Ògún nífẹ̀ òun ní t'Aláàfin yẹn. Adé tó tún wá wà lórí ó tún wá jẹ́ ti ìṣàkóso ti Ọbàtálá tóun náà jẹ́ Olúfẹ̀. Ṣọ́dí pé t'Aláàfin di méjì. Bí ìbàjẹ́ gbogbo yọ̀ǹda tá à ń bára wa káàkiri yìí whatever bí èèyàn bá sọ̀rọ̀ s'Aláàfin ní ìta lọ́yọ̀ọ́ Ifẹ̀ ló yẹ kí wọ́n ti dẹ́ni ẹ lóhùn bí àyàn ga ẹ̀. Bẹ́ẹ̀ ń gbà tó jẹ́ pé ilé lọ́yọ̀ọ́ ń bí gan la ti ń wẹ àwọn ará Ifẹ̀ yẹn la ti ń dírẹ̀sì wọn dáhùn pé ó ta ni wọ́n tí ò ṣẹlẹ̀ láyé àtijọ́. Bẹ́ẹ̀ bó ti wá nǹkó wa rí Aláàfin ò kéré inú ọba débi tí ẹ wà ní kó máa bá wọn rotate pẹ̀lú àwọn ọbalẹ̀ tóun fúnra ẹ̀ sáyìn láti elevate. Sórí Captain Pitu ìbá tiẹ̀ tí ronú púpọ̀ bákan sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ má dẹ̀ dákẹ́ ká sọ pé Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Olóòjé Ọláàṣókó
ni wọ́n dìde náà ní àwọn àti Aláàfin fẹ́ ṣe kànga. Mo lè sọ pé ọ̀dẹ̀ yẹ orí bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ mo lè má sọ̀rọ̀ jù. Pé torí àwọn ọba orílẹ̀ nìyẹn. A ní orílẹ̀ Ọ̀yọ́. Oríkì orílẹ̀ Ọ̀yọ́ máa Láàfin Òjó Fáṣẹ̀kẹ̀rẹ̀ máa ti bá oríkì orílẹ̀ Ọ̀yọ́ kọ́ yẹn o. Bẹ́ẹ̀ kọ́. Oríkì ẹnìkan ilé ẹnìkan nìyẹn. Oríkì orílẹ̀ tọ̀yọ́ wà Òpó ni. Oríkì orílẹ̀ tòjé wà ọmọ arọ́ tí wẹ̀ bí òjò. Oríkì orílẹ̀ tí gbọ́n wà Àgbé ni. Àwọn kan wà Àpà, Ọ̀kín ni wọ́n. Gbogbo àwọn oríkì yẹn lọ́tún àti lósì bó ṣe lọ yẹn ló fi hàn pé torílẹ̀ nìyẹn. Ọba tí ò wá ń ṣọba orílẹ̀ tó wá ń bá tẹwàá ní kó máa rotate pẹ̀lú Aláàfin. Tá bá fẹ́ ṣe ogun tá fẹ́ ṣe yìí nọ́mà ẹ create Ìbàdàn Council of Obas now. After all Ìbàdàn sáti fáwọn èèyàn ládé. Ẹ create Ọ̀yọ́ Council of Obas. Ẹ jẹ́ kó jáde látara Òkè Ògùn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ nǹkan tó máa pa ogun papọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Àga tó wá gbé síwájú tó yẹ ṣáàmà náà jókòó Aláàfin ló yẹ jókòó lórí. Ṣùgbọ́n wọ́n ní Ọ̀yọ́ Empire ti wá sópin. Ọ̀yọ́ Empire wá sópin. Ìjíre táwọn fi lè jọ mọ́ pín gbogbo nǹkan bó ṣe rí. Ọ̀yọ́ Empire wá sópin. Láàfin ò nírú agbára mọ́. Àmọ́ ká wá ṣe sùúrù. Ìgbà tó Ọ̀yọ́ Empire wá sópin. Ṣé báwọn èèyàn wà l'Ógbómọ̀ṣọ́ àti Ìbàdàn? Nígbà tí wọ́n sign treaty. Wọ́n dọ́dọ̀ Olúwo lóhun ò sign nígbà tí bá sọ pé Aláàfin ti sign. A jẹ́ pé ẹni tó láṣẹ lórí sign ni ò ṣe sign treaty. Ẹ lọ wọ ẹ lè signature Olúwo nínú treaty. Ṣùgbọ́n nígbà tó ń sign treaty Ìbàdàn orí rẹ̀ bí ara Ọ̀yọ́ wọ́n rẹ̀ bí Ìbàdàn tó ń ran Ọ̀yọ́ lọ́wọ́. Ṣùgbọ́n ṣé bí fúnra wọn náà padà kírètì tó ń pè lọ́yọ̀ọ́ yẹn. Olúyọ̀lé Kúrúnmí Níjàyè àwọn tó wà lágọ̀ọ́ ṣé báwọn náà parapọ̀ náà kírètì that new movement. Ẹ jẹ́ ká gbà pé Ọ̀yọ́ tọ̀hún ti lọ. Wọ́n wá parapọ̀ wọ́n jọ wá kírètì míì wọ́n wá pè ní Ọ̀yọ́ wọ́n sì fi ọba jẹ wọ́n dẹ̀ yẹ Kakanfò wọ́n dẹ̀ yan Ọ̀ṣọ́run. Láti Ìbàdàn. Olúyọ̀lé ló jẹ Baṣọ̀run náà. Kúrúnmí sì jẹ Kakanfò. Wọ́n jọ yan Aláàfin. Wọ́n jọ tẹ ìlú Ọ̀yọ́ míì wọ́n sì yan Aláàfin míì wọ́n bẹ̀rẹ̀ movement míì. Òótọ́ ni tọ̀hún ti lọ but they started another one. Ìyẹn ni wọ́n fẹ́ kọ̀ àṣà àwọn other people sínú ẹ̀ táwọn yẹn fi yarí gbogbo bí àwọn Ẹ̀gbá Ìjẹ̀bú Èkìtì Ifẹ̀ no rárá o we were never part of the other one gan not of this new one don't put us there. Ni ló fi dìjà. Lógun fi ń bà níjàyè. Ṣe bí bàbá Olúyọ̀lé fúnra wọn at a time wọ́n declare ogun sí Ọ̀yọ́ tí wọ́n fẹ́ lọ lé bàbá Àtìgbà kúrò lórí oyè torí tó bá ti lọ tú ìdí ilé kan ní Olúyọ̀lé àti Àtìbà. Àṣírí ọ̀rọ̀ nìyẹn tí ò yẹ kéèyàn sọ gbangba. Bóyá Àtìbà bá lè wà lórí oyè lọ́yọ̀ọ́ gẹ́gẹ́ bí Aláàfin òun ò tiẹ̀ jẹ́ Baṣọ̀run mọ́ ó dá Aláàfin lòún fẹ́ jẹ because wọ́n jọ kírètì ní Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tó dẹ̀ wá ń ṣe yẹn táwọn bá padà sí ilé ń bí Balógun wọn ni wọ́n ń dúró sí Ìbàdàn wọn ẹ̀ fà sọ pé ọba Ìbàdàn. Àmọ́ ní Ògbómọ̀ṣọ́ nígbà yẹn lọ́hùn Olúgbọ́n ń jó Olúgbọ́n bí tó wà Àrẹ̀sà ń já Àrẹ̀sà Olúòjé ń jó Olúòjé Oníkòyí ń jó Olúkòyí. Even there was time tí Oníkòyí move lọ sí Ìlọrin and he became the head of all the Yorùbá people within the Ìlọrin kó tó move padà. But as for Ṣọ̀ún nígbà yẹn lọ́hùn wọ́n ṣẹ̀ṣẹ̀ baálẹ̀ ni Ṣọ̀ún jẹ́ not even baálẹ̀ of Aláàfin báwọn yẹn ṣe máa ń sọ. Wọ́n ní Ṣọ̀ún gan Ògbómọ̀ṣọ́ gan ló nílẹ̀ táyé ààfin tọ́yọ̀ gan wà báyìí Ọ̀yọ́ Ọ̀sìn. Àbọ̀ òdẹ̀rí. So bí Òǹpẹ̀tù Ìjẹ̀rù sọ pé òun lòun níbẹ̀ yẹn torí tó bá jẹ́ pé nǹkan mí nìyẹn nígbà tí wọ́n sọ wípé Ògbómọ̀ṣọ́ ló nílẹ̀ ń bá sọ wípé wọn sòótọ́ ọ̀rọ̀ àmọ́ wọn bá sọ pé wọ́n pààlà torí Òjé ló nílẹ̀ wá
fẹ́ẹ̀ kan bí tó ń pè ní Awẹ́ kí náà ṣe ń pèlú yìí Ajáwà àwọn gbogbo àgbègbè Ajáwà Òjé ló nílẹ̀ bẹ́ẹ̀ lọ apá kan Ifẹ̀ Ọ̀dàn lọ́nà Làṣókò padà sítòsí Ògbómọ̀ṣọ́ iṣọ́ dégboro Ògbómọ̀ṣọ́ Òjé ló ní gbogbo ẹ̀ gbogbo bí tó ń pè lọ́jà ọba odò ọba tàbá ń lọ́nà Ògbómọ̀ṣọ́ Òjé ló ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn má bọ̀ lọ́nà Ọ̀yọ́ sọtọ́ bá lójé ló ní bẹ̀ má tiẹ̀ kọ́kọ́ dákẹ́ dẹ̀ Ògbómọ̀ṣọ́ bíi bó o as at 1941 ní Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ sí ní gádà ohun tá a mọ̀ sí Ògbómọ̀ṣọ́ ń sìn with the call of Olúgbọ́n at that point in time tó pe àwọn ìlú tó jẹ́ 79 in number. Gbogbo wọn abandon di orílẹ̀ wọn tí ó jẹ́ pé ètò jìnnà jù ní 10 kilometers away from ibi tá ń pè l'Ógbómọ̀ṣọ́. Ẹni ibi tá ń pè l'Ógbómọ̀ṣọ́ was fully part of ilẹ̀ Ẹ̀gbọ́n. Ìgbọ́n ló ní ilẹ̀ as far as Ìgbẹ́tì. Gbogbo ibi tí Ìlọrin wà lọ́kàn odò àṣà Ìgbọ́n ló ní. In short, ìlú wa tó ń pè ní Jẹ́bà, ìlú tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́, àwọn ọmọ Ọgbọ́n ni wọ́n tẹ̀. Ohun tí mò ń fàyọ nìyí, how come tí àwọn tán jẹ́ ọba aládé tí wọ́n jẹ́ ọba olórílẹ̀ fi wá di ọmọ abẹ́ elevated baálẹ̀? After all, the first Ṣọ̀ún tí wọ́n máa crown wá sọ́ba níjọ́ tí Ògbómọ̀ṣọ́ ti wà, òun ni kábíyèsí mi. Mo dẹ̀ like kábíyèsí, vibrant, nice and good. But wọ́n ní the diplomacy. Òun ni the first ọba Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n á kọ́kọ́ jẹ tí wọ́n dé ládé pé ọba nìyí, gbogbo Ṣọ̀ún tí wọ́n ti ń jẹ baálẹ̀. Ọba Ghandi. Òun ni the first. Láti Ṣọ̀ún Ògúnlọlá ni o. Àwọn ni o. Oyèwùmí, àwọn yẹn ò di wọn gbadé fún. Rárá o, until the when Baba Oyèwùmí said Ajagungbadé. But it was nígbà tí bàbá jagunjagun jẹ́ǹbẹ̀ wọ́n elevate àwọn baálẹ̀ Ìbàdàn náà elevate. Then nígbà tó ń ṣe bẹ́ẹ̀ elevation làwọn ṣe. Ṣé mọ̀ pé ó dọ̀yọ́ state ni? Ṣé àwọn Aláàfin àtàwọn Ọ̀ọ̀ni ni wọ́n jókòó ni wọ́n grant crown as at 1976. Bàbá tó dẹ̀ kúrò ń bẹ ti jẹ baálẹ̀ ṣáájú 1976. Maybe 7 years or thereabout ni wọ́n ti jẹ ọba. Ṣé rí i pé baálẹ̀ náà jẹ? So gbà tí wọ́n fi wọ́n jọba, this is the first ọba l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n máa sọ pé a jẹ ọba as in proper ọba. Bẹ́ẹ̀ lè rí kó sọ pé ìgbà kan wà tí ẹnìkan jẹ́ baálẹ̀ Ẹ̀gbọ́n. It has always been Olúgbọ́n. Baálẹ̀ Ìjẹ̀rù ó wà tó jẹ́ Lọ́ndà ẹni tó ń jẹ́ Òpètù Ìjẹ̀rù ọba ni. Olúkòyí lolúkòyí jẹ́, Àrẹ̀sà làrẹ̀sà jẹ́. It has always been like that. So láti máa wá bá Aláàfin dù á jẹ́ pé ohun tí tẹ́ bá lọ wò nù tán nígbà tí Àtìbá jókòó tán níbi tí wọ́n ń pè ní Ọ̀yọ́ nísìn ló wá pé gbogbo àwọn èèyàn tó wà láyìíká 20 kilometers radius pé wọ́n tó bá ní interest move from your own area kájọ máa wá gbé nínú capital nbí ló fi jẹ́ pé Ọ̀yọ́ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n jọ tẹ̀ pẹ̀lú Ìbàdàn. So àwọn tó wà láàrin ìgboro Ọ̀yọ́ ń bẹ̀ yẹn ọmọ Olúgbọ́n pọ̀ nù wọn tán wá láti orí àdì táwọn fi ń béèrè fún ipò alága rẹ̀ kájọ wọn pín. Mú bọ̀ ọmọ Àrẹ̀sà pọ̀, ọmọ Olóòjé rẹpẹtẹ, àwọn ọmọ Làṣókò, àwọn Òwu, àwọn Àjáwà, àwọn Tòkè Ògùn. Torí pé níwọ̀n Ọ̀yọ́ ni wọ́n tẹ̀, kì í ṣe àwọn original àwọn èèyàn tó wà ní Old Ọ̀yọ́ ni wọ́n padà wá tẹ ibi nìkan, díẹ̀ nú wọn ló kàn wá. Àwọn kan ti lọ Ìlọrin, àwọn kan ti wá sí Ògbómọ̀ṣọ́, àwọn kan ti lọ s'Abẹ́òkúta, ìwọ̀n lítù náà wá síbẹ̀. Then àwọn èèyàn tó ti wá jẹ́ existing people around the place wọ́n wá join ni wọ́n fi create this present capital tá à ń pè l'Ọ́yọ́ Aláàfin. So tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n jọ ṣe nìyẹn, and ẹni tó ń fi síbẹ̀ òun ni wọ́n fi ṣe head nígbà yẹn. So why removing him from the position of the head now? To me, rotational is not right. Tọ́rọ̀ bá tiẹ̀ di pé ó wá dàrú tán ó yẹ kárẹ́ nìkan tí ó lè pe àwọn tó kù pé ẹ wà. Ṣùgbọ́n gbà wá ní gbogbo wọn bákan náà. Ẹ̀mí sọ pé Olúbàdàn ò tóbi o, torí nígbà kan Àṣàbí àṣà ọ̀rẹ́ mi kan nínú àwọn mọ́gàjí Ìbàdàn
ó ní Olúbàdàn ọba tí ṣí adé kúrò lórí àwọn ọba. Ó ní àwọn kan sọ wípé àwọn ọba kan ọba tí gba ìdọ̀bálẹ̀ ọba, ṣùgbọ́n Olúbàdàn ọba tí ṣí adé kúrò lórí àwọn ọba. Ó dẹ̀ rí sọ àbí ò rí sọ ni. Evet imperialism náà ń pè yẹn, èèyàn ń fi ìyẹn bùgá. Ire téèyàn ṣe sí èèyàn lèèyàn máa fi bùgá. So in this situation, tí bàbá sọ wípé rotational, they can do it rotational, kán dẹ̀ fàlàáfin ṣe president, káwọn tó kù sí máa ṣe chairman, kán máa rotate lábẹ́ ara wọn. I think that would be better. Ẹ ṣeun.